Monisha, irú ìfẹ́ o. Ọ̀rọ̀ yín ló ń pa mí lẹ́rìn. Ṣé ẹ̀yin ò mọ̀ pé ẹgbẹ́ ẹlẹ́yẹ ń wọ́tọ̀ ni? Ẹ̀yin tó jẹ́ pé ọsàn tẹ máa mú, tẹ máa ju korofo ẹ̀ sọnù lẹ́ ń wá. Tó bá wá ya ẹni tó ti mọ̀ ń ṣe. Àwa dẹni tí ò mọ̀ ń ṣe mọ́. Ó ṣí o. Fẹ́ tèmi ní sí ẹ. Fẹ́ tó dé. Me looking at you, I know where you're going. So I can't hurt you. Mo nífẹ̀ẹ́. Àjọkẹ́, jọ mò ń bọ̀. Àbí? Bí mi ò dá tó lọ́mọkùnrin ni, àbí mi ò ṣe rí mọ́yàn. Òní kẹ̀. Kì í ṣe pé ẹ̀ẹ̀dá tó lọ́mọkùnrin o, àbí ẹ̀dúrí mọ́yàn. Ìdúró yín lásán gan-an ó ń dáyàn lọ́rùn. Ó kúkú wu wèrè kó ru ẹrù ẹ̀ wọjà. Àwọn ará ilé ẹ̀ ni ò ní gbà fún un. Kọ́wọ́ ni mo ṣe wà. Àwọn parents mi ò ní gbà. If the love is there, for you to grow up, share my spirit, please. Ẹ kú àpérò. Mo pé. Ọlọ́run ni ó fìrè fún ọ. Ọlọ́run báyìí ni ó fìrè fún ọ. Ní àsìkò tó yẹ kó bá ìyá rẹ mójútó ọjà. Lọ wá ní ọ̀fẹ́ sin ọ̀rẹ́ rẹ lọ, àtọ́ lọ pàdé ọkùnrin ní. Àánú rẹ ṣe mí. Jẹ́ wọn báyé rẹ jẹ́. Ọ̀parí ìwé ẹnu. Tó ti gbọ́? Dákun arákùnrin. Tó ọmọ pẹ́lẹ́ mi ò jìnnà síbí ọwọ́ àpàdé ọmọ mi lẹ́sẹ̀ ògbèjì bí. Omi nǹkan ti ń wá wá nulẹ̀. Kódà ìwọ ṣiṣẹ́ ló fi rówó ló fi ń lọ mọ́tò àbí mọ́tò bàbá ẹ ni. Káàtẹ̀ wá pé wọ́n kọ́ ló ní kápẹ́ bàbá ẹ ló bá ní. Ó mì pé àwọn yẹn náà ṣẹ̀wọ̀n tó rówó rà fún ẹni. Ọwọ́ àpàdé ọmọ mi ní ẹsẹ̀ kùkù. Ó mì nǹkan ti ń wá nulẹ̀ mi tẹ́lẹ̀. Ilé kẹta níbí síbí ọwọ́ à ń páàkì sí ẹgbẹ́ ilé neighbor mi. Mo ti dá ẹ mọ̀ bí mo ṣe rí ẹ yìí o. Mo ti dá ẹ mọ̀. Then màá mú nọ́mbà ọ̀pẹ. No, it's okay, sir. Okay. Go let me, sir. I'm just going to drive off. AGL. Má sáré gbé o. AGL. Dot. 4 3 9. Bọ́ sẹ́mọ̀dá ọmọ. EM. Lagos. Ọbẹ̀ bàbá kọ̀kẹ́rẹ́ tí mi àná. Lagos. Lexus. RX 300.